ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣe ààrẹ alágbádá láàrin ọdún 1999 sọdún 2007 tó tún ṣe olórí orílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ológun láàrin ọdún 1976 sí 1979 ó mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí àwọn èèyàn máa fi ń há lọ́rùn tó jẹ́ pé àwọn èèyàn àtàwọn máa fi ń bu èyí tó ṣẹlẹ̀ láàrin ọdún 2006 sí ọdún 2007 tí Ọbásanjọ́ tó sì ti jẹ́ kó di mọ̀ pé ohun táwọn èèyàn tó ti ń gbé kiri nípa òun náà kò sóòótọ́ níbẹ̀ àti pé bóun bá fẹ́ nǹkan tí àwọn èèyàn ń fẹ̀sùn ẹ̀ kàn òun nígbà náà òun ní agbára láti ṣe é òun sì mọ ọ̀nà tóun fi máa ń rí gbogbo nǹkan tó bá wù òun láti rìn láyé. ẹ rántí pé lásìkò tí Ọbásanjọ́ tó ń parí sáà kejì ẹ̀ lọ gẹ́gẹ́ bí ààrẹ alágbádá orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2006 ìní ariwo mà sọ nígbà tí àwọn aṣòfin tí wọ́n náà fẹ́ yí òfin padà wípé òfin tó sọ pé sáà ọdún mẹ́jọ ìyún sáà méjì ọlọ́dún mẹ́jọ ìlà àwọn ààrẹ ni wọ́n gbọ́dọ̀ lò lórí àlééfà tí wọ́n yóò fi kúrò lórí àlééfà ìpọ́n fẹ́ yí padà láti jẹ́ kí wọ́n máa lo ọdún 12 tàbí kọjá ọdún 12 ọ̀rọ̀ ẹ ló sì di wàhálà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti kékeré làbújá nígbà náà tí wọ́n ní ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ òun gan ló wà lẹ́yìn ọ̀rọ̀ náà àti wípé òun ló gbé òbítíbitì owó sílẹ̀ fáwọn aṣòfin wípé kí wọ́n yí òfin Nàìjíríà padà láti lè fààyè gbà á kó tún ṣe sáà kẹta èyí tó túmọ̀ sí pé yóò lo ọdún 12 lórí àlééfà bó tilẹ̀ jẹ́ pé ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà làbújá sẹ́nitọ̀ Kenny Nnamani àti àwọn aṣòfin ẹgbẹ́ wọ́n tako ọ̀rọ̀ èyí tó sì di wàhálà gidigidi ṣùgbọ́n tó jẹ́ pé bí wọ́n ṣe ń fẹ̀sùn kàn Ọbásanjọ́ pé òun ló gbé àbẹ̀tẹ́lẹ̀ sílẹ̀ wípé kí wọ́n yí òfin náà padà ó ní Ọbásanjọ́ ló máa ń yarí pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o àti wípé òun kọ́ ni òun ní kí wọ́n yí òfin padà ṣá o nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní Ọbásanjọ́ tún sọ̀rọ̀ lórí ẹ̀sùn tán fi ń kàn yìí wípé ó ń wá sáà kẹta ó sì fẹ́ yí òfin orílẹ̀-èdè Nàìjíríà padà tó sì jẹ́ pé lásìkò tí Ọbásanjọ́ tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ New Central TV àti Symphony TV ìní Ọbásanjọ́ tó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún 2006 Ọbásanjọ́ ní òun tó ń tún sọ fún àìmọye ìgbà pé òun kọ́ lòun wà lẹ́yìn bó ṣe lóun fẹ́ ṣe sáà kẹta tó fẹ́ yí òfin padà Ọbásanjọ́ ní ká ní òun fẹ́ ṣe sáà kẹta nígbà náà onírọ̀rùn lòun yóò ṣe nítorí pé gbogbo agbára wà lọ́wọ́ òun àti pé kò sí nǹkan tóun fẹ́ tóun kì í rí lásìkò ìgbà náà Ọbásanjọ́ ó wá tú àṣírí táwọn ọmọ Nàìjíríà mọ̀ ó láwọn gómìnà tó wà ní ipò lọ́dún 2006 àwọn ga ló ń jà ìpè kí wọ́n fún òun ní sáà kẹta ní ipò ààrẹ nígbà náà nítorí pé wọ́n mọ̀ pé bí òun bá fi ṣe sáà kẹta gbogbo àwọn táwọn náà ṣe sáà kejì lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà àwọn náà yóò lè ṣe sáà kẹta tó sì ní àṣírí tó wà nídìí ẹ̀ gan-an.